wọ́n ti mú Patrick. Fóònù rẹpẹtẹ ló lọ jí nínú ṣọ́ọ̀ṣì rìdíìmù kan lákùrẹ́. Ọkùnrin afurasí olè kan Kelvin Patrick lọ́wọ́ pálábá rẹ̀ ségi láìpẹ́ yìí pẹ̀lú bí wọ́n ṣe ká a mọ́ ibi tó ti ń jí fóònù onífóònù nínú ṣọ́ọ̀ṣì kan nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Aláròyé gbọ́ pé ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn lọkùnrin ẹni 30 ọdún ọ̀hún yọ́ wọ inú ṣọ́ọ̀ṣì rìdíìmù kan lákùrẹ́ níbi tó ti kó ọ̀pọ̀lọpọ̀ fóònù àwọn olùjọ́sìn náà sá lọ láì mọ̀ pé ẹ̀rọ akáwòrán sílẹ̀ wà nínú ilé ìjọsìn náà tó ń ká gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sílẹ̀. Láàárín ọ̀sẹ̀ tá a wà yìí lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣọ́ọ̀ṣì ọ̀hún tún padà tẹ Patrick lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ti ń dọdẹ rẹ̀ tí wọ́n sì fà á lé ọlọ́pàá lọ́wọ́. Lára àwọn nǹkan tí wọ́n ká mọ́ afurasí ọ̀hún lọ́wọ́ lásìkò tí wọ́n rí i mú ni káàdì síìmù 5, ọ̀pọ̀lọpọ̀ owó, àsùnwọ̀n báǹkì lóríṣiríṣi, nọ́mbà ìdánimọ̀ báǹkì ìyẹn BVN àti oríṣiríṣi fóònù. Wọ́n ní ìwádìí tí ń lọ lórí ẹ̀sùn tí wọ́n fi kan afurasí ọ̀daràn yìí tí wọn yóò sì fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ lẹ́yìn tí ìwádìí àwọn ọlọ́pàá bá parí. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.